ọlọ́jọ́ yìí happy birthday to you. 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 ọlọ́jọ́ yìí bí akíyẹ pé ó kú oríire ẹ̀mí ẹ̀ tó lè kàn ó bàbá ẹ̀ dúpẹ́ ẹ̀mí ẹ̀ àṣẹ púpọ̀ ẹ̀mí ẹ̀ àṣẹ púpọ̀. ẹlẹgbẹ́ ẹja lọ ẹjẹ́ ilé ọmọ ọlọ́jọ́ bí ẹjẹ́ ilé ẹnìkan mi ò nínú rẹ̀ oníkíá ní àkámọ́ Idris Ọlámilékan Ọláyíwọlá ń sọjọ́ mi ẹja kásọ kọrùn ẹja lọ bá aṣa yẹyẹ Àjàní ẹkùn ó kú ọdún afúnimásìrì kò ní ìbàlọ́lá Olódùmarè ò ní kánjú kú pẹ́pẹ́pẹ́ lọ́mọ ó wú sílé arán ẹjẹ́ lọ́kọ́ kó jẹ́jẹ́ làdágbó ìdúgbòdù àwọn kì í kánjú kú lọ́lá Ọlọ́run ọba Olódùmarè wa ò ní kánjú kú àgbẹ̀ ewu ní tìrí àdàgbà ó mu nítòsí àgbórá kòró tì mí ó ti wá wù kó pẹ́ láìtọ́lá lọ́hùn òní mọ̀ sàárẹ̀ ọmọ òsì ní ìfìṣẹ́ lò ó ní atẹ́rẹ́ ló bí alátẹ̀gbẹ́ ọmọ Òdùwà nífẹ̀ẹ́ lọ́lá Ọlọ́run ọba mo ní wo ó sì tẹlẹ̀ yìí pẹ́ òkú ọdún ọmọ kéèta ẹ̀gàn mẹ́wàá tí kì í jowú ìlú àfọwọ́gbogbo ìyẹn lè bàbá rẹ tó bí ẹ lọ́mọ èèyàn wá ní lápá bàbá kọ́mọ́mọ́ ní ti yeye ìdáàbòrán nílé yèyé rẹ tó bí ẹ lọ́mọ ìyẹn ládàá tán bàbá Ọlámídé Mùtíà ikú rẹ ò ní yá kankan ó ní agbèdí eléyìí lọ́rùn báyé bá gbèdì rẹ kalẹ̀ ara ni wọ́n máa fi san bàbá Ọláìtàn happiness lọ́lá Ọlọ́run nílà rẹ̀ wá ní kéré ọdún òní dùn káwọn ọmọbì lórí àtẹ kárí ẹni rere lọ́lá Olúwa àkámọ́ Idris Ọlámilékan tó bá ń gbọ́ mi ìbáwọn ọmọ ẹ náà pè mí mò ń kẹ́lẹ́ ìyan Ọlámídé pẹ̀lú happiness ọlọ́mọ aláṣọ wa kí bàbá àwa onínúure bàbá tó ń jẹ tó ń fẹ́ kọ́mọ ó jẹ olùbánidámọ̀ràn tí ò lẹ́lẹ́gbẹ́ bàbá tí ò pé méjì ni wọ́n ní tí bá wá túlẹ̀ ayé wá wọ́n ní ọ̀dọ̀ àkámọ́ Idris Ọlámilékan làwọn sì tún fẹ́ dé sí ẹni ńlá oníwà rẹ̀ lẹ́ni ọláyẹ lọ́jọ́ gbogbo ni wọ́n ní lọ́jọ́ rírí jẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ tí ò sí kankan lọ́jọ́ ọ̀kẹ́rẹ́ febi sùn ló pọ̀ nítorí ọmọ àwọn kan ní wọ́n wá jóyè mi wọ́n ní gbogbo ọjọ́ kejìdínlọ́gbọ̀n nínú oṣù kẹjọ gan lọ́jọ́ mi rẹ̀ Àjàní ẹkùn àkámọ́ Idris Ọlámilékan Ọláyíwọlá ṣé kí n mọ̀ tẹ̀ àwọn ọmọ wọ̀nyí mọ rírì rẹ̀ wá ní kó lékún lówó lọ́mọ wọ́n ní kó 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 dàgbà kó dògbò wọ́n lọ́lá Olúwa kọ́ fọwọ́ páwú kó fèrè jíjọ́bì kí sọ ọmọ kó wá ta fún ẹ jẹ́ lọ́lá Ọlọ́run ọba ò wá ní jábì kú àgbà ọmọ àkámọ́ yájá lọ járe kéńtà lé ọba tó bí ẹ lọ́mọ èmi wọn lọ́mọ kéńtà ọmọ ìgbàlá mẹ́wàá tí kì í jowú ìlú àfọwọ́gbogbo lọ́ọ̀kú ọdún ọmọ ẹwà àgàrà bí kéńtà ọba ńlá bí gánà ọba ló lọ ọ̀rọ̀ ẹ̀kún mẹ́wàá tó wọ́n jẹ bí ọba yẹn ní bá ń lérí ẹwà kó má ṣe gba kéńtà kọjá bí ọba yìí lówó gbé ń so ìbẹ̀lẹ̀ wá gbé ń sọ ọ̀yàn àkámọ́ òkú ọdún ọmọ agbórí okóye ìyá ọmọ òṣègbọ́nà jù Idris òkú ọdún ọmọ agbẹ́rẹ́kẹ́ ti fáma ìyá ọmọ àgbòjì ọmọ ọlọ́jọ̀wọ̀n ọmọ okóye òkú ọdún ọmọ òkóye bọ́lá àkóso ọmọ ìlàgbà tí búrọ́kù ó sowó lọ́jọ́ ìlàgbà ń tókò òrókò ó bọ̀ kí ló mú sowó lọ́jọ́ ìlàgbà ń tẹ̀ káàbọ̀ aṣọ kí ló mú ra gbígbélẹ̀ gbé ilé ọmọ okóye ìlà ìdárẹ́ tó wá nù yóò ní tán bóyá járe gbàgùrà járe lé ìyá rẹ̀ òkú ọdún ọmọ ìlú ọ̀gá òkú ọdún ọmọ olúkúoge òkú ọdún ọmọ àrìnà kérò ṣé bí wọ́n lọ́mọ alájẹ́dúdú léèdò àfọwọ́lélé kérò tó ń gbówó ẹ̀wẹ́ tí ò sì gbọ́dọ̀ bu ní jẹ́ Idris báyé bá gbà mí ọlọ́npọ̀ mo lè kí ẹ́ dọ̀la ó yá tẹ́wọ́ jẹ́ ń súre fún ẹ èsù ní rẹ́yìn agbẹ́bọ̀wọ́ akẹ́kì rẹ́yìn èso mara yóò ní rẹ́yìn rẹ omi ìtọ́lá rẹ̀ ja owó ò ní wọ́n ẹ ọ̀dà tó kì í dá àwọn ọ̀la ò ní wọ́n ẹ torá nítorí ká tó kálá ká tó kákan ìwà tá ò súnmọ́ gbogbo ayé ló sì ń fẹ́ tata káyé fẹ́ sówó káyé fẹ́ sọ́mọ àwọn ọmọ náà ní kí n fèyí kéré nílé ọmọ aláṣẹ ló kọ tèmi àlàbá yín tí ò ní méjì rí bó dẹ́rẹ́ bára wa ṣe ẹjẹ́ àjọ sàkúnyẹ́.